ní lọ́jọ́ bí rẹ̀. Ìyá Prince Adétóyè ṣe mọ gbọ́rọ̀ wẹnu mi. Ìyá Prince Adédàmọ́lá. Ìyá Prince Adédèjì ṣe bí wọ́n ní wípé wọ́n mọ kò yẹ sọ ọmọ agbóyún. Okú ọjọ́ bí òní o. Okú ọdún òsì kú àṣeyẹ. Àṣeyísàmọ́dún ọdún ayọ̀ ló mọ̀ ṣe. Ọkọ rẹ̀ ló ní mọ̀ bọ̀ nígbà gèdè lónìí kí n wá mọ́ kí okú ọdún. Ó ní mọ̀ bọ̀ wá mọ́ kí ọmọ gbélé kalẹ̀ tí sọdún lónìí ìpókú ọdún. Titilope Grace aya Adeyeni mo gbọ́rọ̀ wẹnu mi. Ó ní lọ́jọ́ ẹ̀yẹ rẹ̀. Ọmọ oníkòyí yìí ṣe máa ní sónílé àwọn bàbá rẹ̀ ni. Àbọ̀ orí pé mo wà lọ́dọ̀ rẹ̀ kò yẹ sọ ọmọ àgbọ̀nyún. Titilope jagunjagun ni kò yẹ sọ ọmọ adìlẹ̀ kógun ó tó dé. Orí jagunjagun ni kò yẹ sọ ọmọ afọ òbẹ́kẹ̀ jagun ẹ̀kọ́rọ́. Ọmọ síjú apọ̀pìrí dàgbọ́ fa ó fún ọmọ apọ̀ fún yọ̀yọ̀ dàgbọ́ fa alẹ̀. Ìkòyí sọ ọmọ sírò ń togun ọmọ àròní rógún mọ́tì di ọmọ ẹrú bìsọ̀bìsọ̀ ọmọ gbọ́rọ̀ wẹnu mi. Orí Ìkòyí àrògùn jà wọ́n jà gbòòrò. Titilope adájọ́ ní Ìkòyí lẹ́gbọ́n alápò tàbí ran lóko bàbá yín rojú ogun. Orí ẹ̀ nísùlẹ̀ ẹ̀ nísùta èjì tó kulẹ̀ rí mọ́. Ló fi wá jẹ́ pé àpò òde ni wọ́n fi wọ́n máa kú fẹ́yẹ jẹ́ ní bàbá tó bí ọlọ́mọ. Ìkòyí ẹ̀sọ́ ọmọ àgbọ̀nyún. Ìkòyí ẹ̀rọ̀gùn abẹ́ ẹ̀rọ̀gùn ogun tó lọ ẹ̀sìn ìwúdẹ́rù ogun bá ní yọbí ńlọlú. Orí ọmọ Oníkòyí wọn èèjò kété nulé àwọn bàbá rẹ̀ àtúbù ni bàbá yín fi ṣe. Ìkòyí ẹ̀sọ́ gbéra Oníkòyí gbéra nílẹ̀ òdìdè ogun tó lọ ọmọ akínníyín ọmọ akíkanjú lójú ogun ọmọ àrọ̀nì rógun mọ́sán. Orí àrọ̀nì wálé Oníkòyí ò sinmi ogun nílé èèyàn bí lọ́lú o. Titilope mọ gbọ́rọ̀ wẹnu mi. Iwájú ni bàbá yín fi gbọ́ta èyí tó sojo ló gbọ́ta lẹ́yìn níní Oníkòyí ọmọ ẹrú bí ìsọ̀bìsọ̀. Ọmọ Oníkòyí bí bàbá oníkálukú bá ti wá kú ní òde Ọ̀yọ́ lé. Ọmọ gbélé kalẹ̀ mọ̀ gbọ́rọ̀ wẹnu mi aya Adeyeni. Titilope bí bàbá oníkálukú bó bá kú ní òde Ọ̀yọ́ lé wọn kó wọn rò fọba. Ọba ní ẹ lọ rè é sí wọn lẹ́sẹ̀ gbàgede. Bí bàbá oníkálukú bá kú ní òde Ọ̀yọ́ lé wọn kó wọn rò fọba. Ọba ní ẹ lọ rè é sí wọn lẹ́sẹ̀ yàrá. Ìgbà tí ó dórí Ìkòyí ọmọ àgbọ̀nyún èèyàn bí lọ́lú. Ìkòyí kú ní òde Ọ̀yọ́ lé. Ọba ní ẹ lọ rè é sí lẹ́sẹ̀ gbàgede. Ìkòyí ti gbọ́rì owó òsùn bẹ́ẹ̀ ọmọ àkúfẹ́ gbọ́dálẹ̀ kò tó mọ́ gbọ́rọ̀ wẹnu mi. Ìkòyí sọ ọmọ àgbọ̀nyún. Titilope o àpọ̀rọ̀gùn jẹ́ omi o. Ọmọ Ìkòyí sọ àpọ̀rọ̀gùn jẹ́ omi o. Yọ̀bí lọ́lú Ìkòyí bí wọ́n mọ̀ kí o. Titilope Grace mọ gbọ́rọ̀ wẹnu mi. Ọmọ apó mẹ́rìndínlógún ọ̀fà mẹ́rìndínlógún. Ilé ọmọ apó mẹ́ta ọ̀fà mẹ́ta. Ọmọ apó méjì ọ̀fà méjì. Ọmọ apó mẹ́rin ọ̀fà mẹ́rin. Orí ẹni Oníkòyí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọn ò mọ̀wọ́ ogun. Orí àwọn olókùn díẹ̀ kí wọ́n dókè odò níjọ́ ọjọ́ sí. Ni wọ́n fi ìbẹ̀rù bójó sá padà. Lẹ́yìn ogun kò yẹ sọ ọmọ afọ òbẹ́kẹ̀ jagun ẹ̀kọ́rọ́ yọ̀bí lọ́lú ẹ̀sìn ìdẹ́rù ogun bá ní. Àyè pagbọ̀n ló kọ nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Aleshinloye ọmọ ti dínkù bá ká. Ogun bẹ̀kẹ̀ jáná lọ́ọ̀tẹ̀. Titilope ẹ̀rú yín àrè ẹ̀ẹ́dẹ̀gbẹ́ nílé ẹ̀sìn ọyẹ́. Ẹ̀sìn dàpapọ̀ ọyẹ́ gbùrùgbù. Ọmọ tuntun wọn kì í ju tútù. Ọmọ tuntun wọn kì í ju tútù. Titilope o ìtú àtúnyọ̀ lẹ́rù bùnlá àtúpọ̀ nílé mọ́dẹ. Bàbá ti ní kí mọ̀ọ́mọ̀ dákó lẹ́bọ̀ ọ̀yún. Ìyá ti ní mọ́ lọ́rẹ̀ dákó lẹ́bọ̀ ọ̀yún. Titilope mo lọ́rẹ̀ dákó ní ẹ̀bọ̀ ọ̀yún. Èṣù wá dé èṣù foko mi jẹ. Ó tún àdánẹ̀ kejì ẹ̀wẹ̀wẹ̀ bàbá ti ní mọ́ dákó lẹ́bọ̀ ọ̀yún. Ìyá ti ní mọ́ dákó nígbèrí ọ̀yún. Mo lọ́rẹ̀ dákó níbi èṣù dé èṣù foko mi jẹ. Ó tún àdánẹ̀ kẹta ẹ̀wẹ̀wẹ̀ bàbá ti pé mọ́ dákó lẹ́bọ̀
ìbésùdé sùfòkò mi jẹ. Ó wá délẹ̀ kẹ́ni ẹ̀wẹ̀wẹ̀ mo tún lọ rè é dẹ́kun lẹ́bọ̀ òyìn mo fokùn ọ̀hún gbòòwú dandan sí èṣù wá rókò èṣù sá lọ. Àṣé èṣù wọn kì í jòwó èṣù ṣáájú wọn kì í jò pé nílé yín Titilope aya Adeyeni. Àwọn ẹ̀yìn wọn ò jà gbàgbà. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ awẹ́fẹ́wé àgbààgbà làgìlẹ̀ ẹ̀sìn ọ̀yẹ́. Ẹ̀sìn wa dà papọ̀ ọ̀yẹ́ gbùrùgbù. Ọmọ létí lọ́yẹ́ ọmọ tìdíkù bá ka mọ́ gbọ́dọ̀ ẹnu mi títí. Ọmọ òpó ò gbọ́dọ̀ bàbá yín ti gbé àfẹnu ẹgúgi. Oriki tí ò gbọ́dọ̀ bàbá yín ní àfẹnu ẹ̀kan náà. Iná tí ò gbọ́dọ̀ ń kọ́ tí bàbá yín ní abomi pa. Wọ́n pé omi tí ò gbọ́dọ̀ pé ká kọjú rẹ̀ sẹ́rù gangan. Ẹ̀rù gangan bàbá òjò ẹ̀rù gangan bàbá ọ̀dá nínú ilé yèyé rẹ̀ tó bí ọlọ́mọ. Orí ìkirè níṣẹ́lẹ̀ yèyé rẹ̀ ọmọ ẹ̀wùn ní ọmọ àdálẹ̀gbẹ̀ òwúra. Ẹ̀wùn fìlẹ̀ hàn mí nínú ilé yèyé rẹ̀ èwo ọjà fàbùjá lẹ́kìrè. Títí èwo ní fàbùjá lẹ́kìrè ràn ní ará olúkúwúsá. Orí ẹ̀wùn ló bí ọmọ gbọ́dọ̀ mẹ́mọ́ ọ̀pẹ. Òṣògìyàn lọ́wọ́ ọ̀dàgbà ìwọ gbọ́dọ̀ mọ̀gùrọ̀ nínú ilé yèyé rẹ̀. Ilé ará odò tí ń jólù fọ létí ayé popo ọmọ ẹ̀wùn wírí ọmọ àdálẹ̀gbẹ̀ wúra. Ó yá jẹ́ wọ́n rẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀. Aya Prince Adétúnjí Adéyẹni mo gbọ́dọ̀ ẹnu mi. Ọmọ nífẹ̀ẹ́ àbúrẹ́dì wọ́n ọmọ adádé owó rẹ̀ mọ ìpín òní ẹ̀rù jẹ̀jẹ̀. Kálẹ̀kẹ́ aya yan nífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ adádé owó rẹ̀ mọ. Nílé egún wọn nìjẹ́ pàgbò níláfogídó. Ọmọ àdàgbà kọ́mọ yẹ́kù ọ̀ọ́ni. Àdàgbà kọ́mọ yẹ́kù ògèlè òsì. Àdàgbà gùn mí gàrà. Mo sáré gorókè mo yọ mọ̀rìwọ̀ pẹ̀ mẹ́fà ọmọ Sínládé. Ọmọ òtútù bí ọ̀sẹ̀ Sínládé mọ̀ràn dúdú. Sínládé mìíràn àlùbọ́sà. Ọmọ ní àdàgbà kọ́mọ yẹ́kù ọmọ ògèlè òsì. Ọjọ́ àdàgbà tẹ mọ́kàn mọ́jà lẹ̀rù àdàgbà tẹ mẹ́bà mí ọmọ Sínládé. Kí bóyèrò ti lámọ́kò ti bàbá rẹ̀ nítorí ọ̀bọ. Ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ni ọmọ aládé ṣẹ̀ṣẹ̀ fún. A kì í dúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ni. A ní bẹ̀rẹ̀ ká kí wọ́n nífẹ̀ẹ́ òye lágbo. Bàbá kí wọ́n nífẹ̀ẹ́. Aya Prince Adétúnjí bàbá kí wọ́n nífẹ̀ẹ́. A kì í tabẹ́rẹ́ ojú bíntì ni wọ́n fi wo ni. Ìyá Adédàmọ́lá àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ló sì mọ̀ ṣe. Òní tán náwó sàárè ọmọ lọ́lọ́ ọba dání wáyé. Ìyá Adédèjì ìyá Adétóyè ṣe ikú òní lè gbà ọlọ́wà wa. Ìwọ tó wá sọdún yìí ló ṣe tẹ̀mí nínú owó nínú ọlá nínú àlàáfíà ta ikú tí ṣe bálẹ̀ ọ̀rọ̀ lọ́lọ́ ọba dání wáyé. Ó wàá pẹ́ láyé ojú rẹ̀ ò ní ríbi. Ọkọ rẹ̀ Prince Adétúnjí Adéyẹni lónìí mọ̀ bọ̀ ní gbàgede lónìí kí wàá mọ iyọ̀ sí. Ó láyà mi ni mọ̀ bọ̀ wá bá mi pọ́nlé o. Olóòní mọ̀ bànújẹ́ olóòní rẹ̀lẹ̀ ó mọ̀ gani. Ó pẹ́ láyé òní tán náwó sàárè ọmọ ní fọwọ́ gbọ́mọ sí. Bá a ti wá péjú sọdún èyí láṣẹ tẹ̀mí ìtòwó tọmọ àṣàkẹ́ akéwì rèmí jẹ́ ọmọ dádì owó rẹ̀ mọ́.